ọjọ́ ayọ̀ ló dé ọjọ́ ayọ̀ ló jẹ́ ọjọ́ ayọ̀ ló jẹ́ ọjọ́ ayọ̀ ló dé ọjọ́ ìbí o ọjọ́ ìbí o ọjọ́ ayọ̀ ló jẹ́ bàbá mi kan l'Àjọkẹ́ Adé o Àìṣàtù o òòrè gangan Mọ́ráyọ̀ Àjọkẹ́ Adé ni mo ń ké sí òní ní sọjọ́ bí rẹ̀ gangan àdùnmáàdán arẹwà lóbìnrin ni àṣeyísá mọ́dún mo lọ́dún ayọ̀ ọdún ire ọdún ìdùnnú lọ́mọ báwọn ṣe kórè wá jẹ́ ogbó bí olúgbógbó tí igbó kórè wá dákun kó jẹ́ ogbó bí olúgbógbó tí ń gbọ́ nílẹ̀ ayé ìwọ ò máa ní rohùn gbé sọnù bí ó ṣe bí ọmọ ìhàlá òrà bí ọba àmì òkú ní jẹ́ òkànjú kú ó mọ̀ pé bó bá dọ̀dún orógbó àgbò bó bá dọ̀dún obì kàṣà iyọ́ ní ọdọọdún ńlá ó mọ̀ rí owó sí rere ire lójú owó ń rí mo lónìí kí kábàámọ̀ bẹnu ìgbà rẹ tí ń wá ọlọ́run ọba mi òkú ní jẹ́ òkànjú kú Àjọkẹ́ Adé o àrídùnú Akanni Akewi Agbaye mo kí ọ ní mẹ́sàn-án mẹ́wàá mo kí ọ ní méje mẹ́jọ ni mẹ́bí wọ́n lọ́mọ lọ́pẹ́ kan jẹ́gẹ́ tí rẹ gẹ́ o Àjọkẹ́ o dákun mọ́ gbádùn tí ò jẹ́ àrí ọdún ẹ̀ lóde ìwọ onírìnlẹ̀ Àjọkẹ́ o onírìnlẹ̀ ọmọ ọ̀gá ni àrídùnú rẹ̀ ò wá ní dìbànújẹ́ mọ́ lọ́wọ́ láṣẹ Elédùmarè ọba Mariam Àtòkè Adé oníbẹ̀lì ní kò gbó bí olúgbógbó ti ń gbó Àkànkẹ́ Adé ní kò pẹ́ láyé kan ní kése iṣẹ́ rẹ̀ kò wá ní dojúrú wà á mọ̀ rí ṣe ni àìsàn wá ní kán ọlọ́run ọba mi òkú ní jẹ́ òkànjú kó wà á dàgbà wà dógbó nílẹ̀ ayé wà á bẹ́gbẹ́ pé wà á lálùjọ ni àwọn òbí rẹ̀ máa jèrè rẹ̀ ni ìwọ náà máa jèrè ara rẹ̀ wọn òkú ní máa sáré rẹ̀ láṣẹ Elédùmarè ọba òǹlẹ̀ arẹwà lóbìnrin èyí mẹ́nu gún àdùnmáàdán àpọ́nbẹ́pọ̀ rẹ̀ àmọ́ bí ọjọ́ àmọ́ bí òyìnbó Àjọkẹ́ sọ́lá dára mọ́ fi ti padà ṣe ẹwà rẹ̀ ò ní ṣá bẹ́ẹ̀ ni ẹwà rẹ̀ ò ní tí láṣẹ Elédùmarè ọba àjùlówà wà á kéré òkòdélé ò ní parẹ́ sájò bẹ́ẹ̀ ni wọ́n ò ní rúkú rẹ̀ wálé láṣẹ Elédùmarè ọba Mariam Àtòkè Adé oníbẹ̀lì wá ní kí n bá ọ délé o Àkànkẹ́ wá ní kí n bá ọ dénú gàdé ní àwọn yeye rẹ̀ tí wọ́n gbé bí ọ̀hún lọ́mọ gangan ni mẹ́bí wọ́n l'Aresa jẹjẹ́ ojú tì lálọ́bárí ọ̀la ọmọ epo dúdú ìgbẹ́ ẹ̀kọ́rọ̀ mẹ́bí wọ́n lọ́mọ fèníṣẹ́pọ̀ wọn ò fèníṣẹ́pọ̀ níbí rẹ̀ sánú ọmọ wọlé ògbópo iyọ̀mọ̀dé lára Aresa dúdú lẹ́gbọ́n pupa lábúrò ojú ló fi dúdú tó lọ rí fọmọ fún pupa mẹ́bí wọ́n lọ́mọ lọ́pẹ́ mẹ́rìndínlógún tí kì í jẹ́ Aresa ó gbélé ọkọ Àjọkẹ́ Adé òní wọn lọ rè wọ̀nyìn ọ̀la wọn lọ rè tẹ̀yìn ọ̀túnla wọn lọ rè ta ha ọjọ́ mẹ́rin wọn lọ rè gbowó ha ọjọ́ mẹ́rin wọn lọ rè ta ha wọ́n finú wénú wọ́n wẹ̀ mọ́ fúnra wọn mẹ́bí wọ́n lọ́mọ lọ́pẹ́ kan jẹ́gẹ́ tí rẹ gẹ́ o Àjọkẹ́ o mẹ́bí wọ́n lọ́mọ lọ́pẹ́ kan jẹ́gẹ́ tí rẹ gẹ́ tó ti dìbòdò lájèjé ilé ogun bẹ́ẹ̀ ni kò kúrú mẹ́bí wọ́n lọ́mọ elépo tí ń bẹ ní mòdẹ burúbara tí ń bẹ lọ́nà tàtà Àjọkẹ́ Adé mo kò túrí kí n torí sọ̀sọ̀ mo dọ̀bálẹ̀ kébà mẹ́bí ohun mẹ́ta lè wọ̀ rẹ̀ sá àkọ́kọ́ àkí fi kékeré tí nínú ilé àwọn yeye rẹ̀ ẹni bá fi kékeré tí nínú ilé àwọn yeye rẹ̀ etí irú wọn dì ní ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ a ò gbọ́dọ̀ fi kékeré fọ́ nílé Aresa ẹni bá fi kékeré fọ́ nílé Aresa ẹ̀bọ̀ra ní bánu wọn jẹun ẹlẹ́ẹ̀kẹta
a ò gbọ́dọ̀ fi agbádá ríran jẹun nílé Aresa ó jẹ́ ààrẹ torí agbádá nípìnlẹ̀ ọ̀rọ̀ nílé Aresa ó jẹ́ ààrẹ mẹ́bí nínú ilé àwọn yeye rẹ̀ tí wọ́n gbé bí ọ̀hún lọ́nà gangan ni Àjọkẹ́ mú ló kú ọdún mo ráyọ̀ mo ló sì kú àṣeyẹ Àìṣà ìwòhò wá ní báwọn fọdún ilé ìṣà ṣe mọ́ lágbára lọ́wọ́ lọ́hùn ọba oúnjẹ tán bá ní ta ní nkọ́rẹ́ wíkí ọlá tẹ̀kan mọ̀ pé Adésínà lèmi ń jẹ́ Abíbọ́lá tara ìfẹ́ Akanni Akewi Agbaye lórúkọ tèmi.